jí ní omi tipẹ́tipẹ́. Mo tuntun sọ kó tó yé wọn á pẹ́. Akọ́dún. Mo rí pákọ̀gún mo tìrìtìrì, mo dẹ̀ lálàá pé mo mu tìrìtìrì, mo yá jí èmi náà yá mo tìrìtìrì. Akọ́gún mi ní kò ti torí ẹ̀ fún mi pálí tìrìtìrì o. Bàbá Joseph. Ṣùgbọ́n tó bá wá àámú. Àámú. Mo ní kò tó yé wọn á pẹ́sẹ́. Alake Olofada rè bẹ́bẹ́ tó ọ̀nà láti ibi ẹ̀ ṣe. Sọ fún wọn kó tó dámọ̀ àti lọ. Ọmọ Ọlọ́run kò ní ṣàlá ìbò, ibi nígbà láyé tiwa. Ó tó yé wọn pẹ́, wọ́n tó dámọ̀ láti lọ. Ọmọ Ọlọ́run kò ní ṣàlá ìbò, ibi nígbà láyé tiwa. Junior, kó tó yẹ wọ́n kó fẹ́. Síbi Ọlọ́run kò lè ṣe dàrẹ́. Kó tó yẹ wọ́n á kọ́. Kó tó yẹ wọ́n á ti lọ. Àwọn Ọlọ́run kò ní ṣàlàyé ìwé rẹ̀. Kọ́kọ́ rò pé àti yó. Alake Olofada lórí ọwọ́ àtúntẹ̀ orí. Lọ́wọ́ ẹlẹ́tùmá rẹ̀ bàbá rere tó dá wá sí ilé mi. Junior ni mo ṣe máa ń sọ pé kì í ṣe èèmọ̀ ṣe. Kì í ṣe agbára tìbí. Ìfẹ́ kì í ṣe tuntun bí àwa. Bàbá mi dá wá sí òun. Kì í ṣe èèmọ̀ ṣe. Kì í ṣe agbára. Kì í ṣe tuntun bí àwa. Bàbá mi dá wá sí òun. Isso, ìmọ̀ ṣe. Iléyá 2025 rẹ̀ àwọn dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba wa. Àti ìbẹ̀rẹ̀. Àánú la rí gbà, mo máa ń sọ ṣùgbọ́n ọ̀. Àánú la wá rí gbà, obìnrin ìṣẹ̀jú lọ parí. Àtàwọn olówó ṣe orí ẹ. Alake Olofada connection rẹ̀. Mo máa ń sọ sísà mi ni mo ní ọ̀fẹ́ lọ́kadà ẹran lówó. Ọba débi tí o ṣe akọ́kọ́ rẹ̀. Èèyàn ní ìṣà ọba bàbá tí gbé olúwo sí ọba rẹ̀ ó ṣe. Orí ẹsẹ̀ náà rè, àánú làwọn àrígbà pẹ̀lú ìfẹ́, làwọn ṣe gbogbo retí wa ọ̀nà ìtàn.
Alake ni ó bá pé lójoojúmọ́ sísà mi gidigidi. Alake Olofada lọ rèé lóṣogbo òbí. Kò sọ dáńsẹ́ tí ó sì. Kò sọ dáńwá tí ó sì. Bí Alake Olofada gbé gúúsẹ̀, kò sí wọ́n tí dáńwá, kò sí ẹbí kò sẹ́wà tí ó sì. Ìtọ́jú alárẹ̀ dandan ní Alake létí pélé di orékè lẹ́wà lọ́wọ́. Ọyọ̀dẹ́tì, ọyọ̀wọ́ la nílò ní tèmi tí wá ní. Ọyẹ kí ìsọ̀gbọ́gbọ́ mi ààrẹ kò ṣe. Létí pélé di màmá rẹ̀ Alake. Alake òjò aṣọ lẹ́wọ̀n lọ́wọ́. Yétúndé ọ̀tọ̀rọ̀ ìlú lọ́wọ́ bàbá tó ní bàbá wọn. Ayọ̀ tí kí ìfowópamọ́ ni. Yétúndé ló ti sọ Ìjẹ̀bú alárẹ̀ ní dandan. Ìjẹ̀bú ẹ̀mọ́ nílẹ̀ aláyọ̀ ní Yétúndé Alake lè bí. Júlíọ̀ nígbà Ìjẹ̀bú àlọ́ àṣẹ Ìjẹ̀bú ṣeré. Ayé kìí. Ìjẹ̀bú ṣòro, ẹ má ṣe fi Ìjẹ̀bú ṣeré. Ọlọ́run ọba ló gbé yín ká Alake. Gbogbo iṣẹ́ ló máa bá wọn ṣe nígbà tó bá ti dé. Àbáwọn tó tí àbáwọn tó tébù àti báwọn sábọ̀ tí. Alake ṣẹ́yìn náà ṣe máa gba sálárì ni. Wetin dé lórí? Èmi mọ̀ ẹni bá ní Ìjẹ̀bú ṣeré ló dájú wàhálà àmà. Alake náà ẹni bá ní Ìjẹ̀bú ṣeré pẹ́lẹ́ ló dájú wàhálà. Èbò tó ti wá rí ìyẹn àdìrí wọn. Alake. Ẹ bá sábò omi tó kú wọn, ẹ̀fẹ́ mi náà lè lákòókò bọ́. Agọ́gùn mi ìmú tìrìtìrì lálẹ́. Lákòókò ló máa ṣe. Ẹni bá bí Ìjẹ̀bú ṣeré sẹ́, ó dájú wàhálà àmà. Akọ́dún sẹ́lẹ̀ láyọ̀ mi lọ wídì. Àbúrò tó wáyà ní fásitì wá ní. Akọ́dún tó bí ní tímọ́tímọ́ ọ̀nà ìrọ̀ṣà. Ọ̀gá bàbá tún dé egúsì ní ọkọ̀ mi. Ọ̀gádé méjì káwọ́ fíkì. Òyìnbó oníkókó ló ní tèmi tọ́tọ́. Ọlọ́run máa ló gbé ẹ̀ka kìí ṣe èèyàn. Ọkọ̀ ìṣòro tí ó dídì. Ọmọ wọn lọ́kọ̀ọ́rẹ́, ọmọ wọn lọ́dọ̀. Bọ́ọ̀mù ṣọ́ra ó ṣe. Èèyàn láwáyé yóò ní tèmi dára èèyàn lọ́fin lọ́bẹ̀ ògùn. Tó lè dàgbò tè orí ẹ̀. Èèyàn mi ti pẹ́ gbé lúfẹ̀ tí lè rí dáadáa. Gbogbo
iṣẹ́ burúkú ọwọ́ mi ti lé Dangote àti tẹ́tẹ́kùtẹ̀ náwí àtọ́rọ́dé yọ̀mí àwọn kólókọ́ mi níṣẹ́. Ìsẹ̀yìn hallelujah mo ti di Christian pẹ̀lú ìṣẹ́jú yọ̀mí dára. Akọ́gbọ́gbọ́. Ẹbí nísà ẹbí ọ̀rọ̀ rẹ̀ mi ní ẹ̀ka ààbò rẹ̀ mi lẹ́kúndà. Gbogbo Nigerian Business Connection yìí gidigidi ó ti yẹ kí ọ̀rọ̀ mi lẹ́kúndà. Wọ́n lé lọ́dún ẹbí yọ̀ akọ́dún. Òyìnbó ìdókòkò ló ní ṣe ní akọ́kọ̀tà òbíkì. Ọmọdé méjì ṣọ́gbàgbó pé mo sọ pé lílọ wípọ̀ ẹ̀dá láyé lọ́wọ́ lọ́wọ́. Títẹ̀ ní òkùnkùn bàbá lọ pèsè. Òkùnkùn tẹ ká sí lórí ìwé àwọn tí ọmọ rẹ̀ tó kọ́ wá tẹ̀lé. Owó ta iṣẹ́ pẹ́pẹ́ àwọn àgbà ojú tó táyé pé ọmọ ọrùn ti. Ọlọ́run ẹ̀yìn olúwa láwo ọlọ́run àbí ọlọ́run ẹ̀yìn ọ̀gá ti wá o. Ẹ̀yìn tí ò gbọ́ ẹ̀yìn ọ̀gá tí ò bá o. Wọ́n bá ṣe wà. Ẹ má ṣe skill, ẹ má lè fẹ́ ṣe skill. Ọ̀rọ̀ skill kọ́ ló bá wà ní ẹbí tẹ̀bíṣẹ̀. Ọkọ̀ tó ṣe lọ́wọ́ yọ ní bẹ́ẹ̀ ṣe wà lọ. Ẹ jọ ẹ ṣàánú mi torí ọ̀la. Lórí mẹ́ta èyí. Ọkọ̀ tó ṣe lọ́wọ́ yọ mí gidi gbogbo tó máa ṣe wà lọ. Túndé Dangote orí ẹ̀ òbí ẹ̀ dáadáa. Gbogbo ṣe wà, èèyàn lọ́wọ́ lélẹ̀, èèyàn lọ́ fi ó bá rògbé. Alákìíta òfin kìíní Adébíjì, akọ̀gbọ̀n ṣáàdà láyọ̀ tí wọ́n dára, akọ̀gbọ̀n làwọn máa gbé. Lọ́gídì, akọ̀gbọ̀n làwọn máa gbé. Akọ̀gbọ̀n sóru òkú ẹ̀. Akọ̀gbọ̀n làwọn máa gbé. Bí a bá fẹ́, olóògbé àwọn ẹ̀ lọ́wọ́. Akọ̀gbọ̀n làwọn máa gbé. Àti ìṣẹ́ni ẹnu gbogbo. Àbúrò Débọ́lá ò ní tèmi dandan ní oṣù Tàbíbì. Tímọ́tímọ́ ní Ríṣà, bàbá Fátúndé Ògún ṣe lọ. Tàbíbì, sábàdà mẹ́lú gbúgbọ́. Ọkọ̀ tó sọ̀lọ̀ láyọ̀ mi dandan mo rí ẹ̀mú kí ẹ káwọn òfin kì í yàwọ̀. Èèyàn Ọláwálé ò ṣe ọlọ́fínà lọ́dẹ̀ ògún. Ọlọ́rẹ́ ní sẹ́tì ọ̀tọ̀. Àwọn tọmọ olúwa ní connection lẹ̀. Èèyàn lọ́rẹ́ kò yẹ ní mo kí ẹ àgbàbí àkáwọn lọ́rẹ́ ò kọ́ náà. Musa ọ̀nàrẹ́bù tiwa ní Dala. Àwọn tọmọ olúwẹ̀bù tímọ́tímọ́ ọ̀pọ̀ àtúntà. Àtúntà tẹ̀lé lágbára yèmí ọ̀gá. Bàbá bá tí ó dàgbà. Àwọn tọmọ olúwẹ̀bù orí ìbùkún ìlànà. Bàbá ṣe wà ṣáná bá rẹ̀. Tàbí kìíní oṣù. Yẹ́nì lóbi torí yẹ́nì. Bàbá ìbẹ̀ ti jọ̀wọ́ ọ̀tọ̀. Ọjọ́ bábí sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Lẹ́yìn lọ́mọ wọn látara ìkíni lọ́nà. Aláyọ̀ mi ni ó. Bẹ́ẹ̀ ni wọ́n bí wí sí ọ̀rẹ́ tí wọ́n lọ wọ ìjìnlẹ̀.
Wọ́n ní tí ọba lọ tún lè kú sẹ́gbẹ̀ẹ́ sókè. Wọ́n á tún ìgbà retí kọ́rọ̀.